Mú ẹ̀yà ara tí à ń lò fún ọ̀rọ̀ ìṣe yìí. Pick the right part of the body used for these actions. Ó gba abẹ́rẹ́ sí ẹnu, apá, ọkàn. Mo mu wàrà pẹ̀lú ẹnu, ọrùn, ọkàn. Kí ni ọmọdé yìí fi gbé ẹ̀bùn yìí? Ẹ̀yìn, apá, ọwọ́. Kí ni ọmọ yìí fi ń gbá bọ́ọ̀lù? Ẹsẹ̀, apá, ọkàn. Níbo ni ó gbé àbúrò rẹ̀ sí? Ẹsẹ̀, ẹ̀yìn, èjìká. Kí ni ó fi gbé ìkòkò oúnjẹ? Ọwọ́, ẹ̀yìn, àyà. Oops. Kí ni ó fi jókòó? Ọwọ́, ìdí, àyà. Ó gbé ẹrù sí ẹ̀yìn, apá, ọkàn. Níbo ni ó gbé àgbàdo sí? Ẹsẹ̀, ẹ̀yìn, ọwọ́, ẹ̀yìn. Kí ni ó fi gbá bọ́ọ̀lù? Ẹsẹ̀, ẹ̀yìn, àyà, àyà. Kí ni ó fi ti àpótí? Ẹsẹ̀, ẹ̀yìn, èjìká. Ẹsẹ̀,